A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Olùdíje du ipò ààrẹ níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) tí ó tún jẹ́ adarí ẹgbẹ́ Kwankwansiya Movement, Senator Rabiu Kwankwaso ti ní gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf pẹ̀lú ikọ̀ olóṣèlú rẹ̀ yóò padà kábàámọ̀ lórí bí wọ́n ṣe fi ẹgbẹ́ sílẹ̀. Kwankwaso sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú BBC lédè Hausa lónìí Ọjọ́rú. Níbẹ̀ ni ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ gómìnà ní ìyàlẹ́nu ńlá tí ó ṣòro láti gbàgbọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà àná fún ìpínlẹ̀ Kano, gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ bí Yusuf ṣe fi ẹgbẹ́ sílẹ̀ kò jọ òtítọ́ tí ó rúni lójú. Kwankwaso ní ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti wá bá a láti wí fún un wípé àwọn ní ìgbàgbọ́ wípé ó mọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ yálà láàrin rẹ̀ àti gómìnà tàbí láàrin rẹ̀ àti àwọn tí wọ́n súnmọ́, ṣùgbọ́n òun fúnra òun kò tíì gbàgbọ́ lórí ohun tí ó ṣẹlẹ̀. Ó wáá fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé ìgbà yóò padà ṣe àfihàn àbámọ̀ ohun tí ó ṣe. Ọjọ́ Ajé ọjọ́ 26 oṣù Kínní ọdún 2026 ni gómìnà Abba Kabir Yusuf bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) lẹ́yìn tí ó ṣe ìkéde ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ kúrò ní NNPP ní ọjọ́ Ẹtì ọjọ́ 23 oṣù Kínní. Ìgbésẹ̀ yìí ń tẹ̀síwájú àti máa dá awuyewuye sílẹ̀ láàrin àti lẹ́yìn ìpínlẹ̀ Kano pẹ̀lú ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ tí ó ti wà láàrin Kwankwaso àti Yusuf àti ipa tí ó kó tí Yusuf fi di gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tó ń ṣàyẹ̀wò àti ìtọpinpin Obi Agwuocha ti ṣe ìkìlọ̀ fún gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo lórí ìgbésẹ̀ rẹ̀ àti dẹ́kun àṣẹ kónílé-ó-gbélé wípé ó lè yọrí sí fàákájà tí ó lè da àlàáfíà ìlú láàmú jákèjádò ẹkùn gúúsù ìlà-oòrùn. Agwuocha tó ń ṣaṣojú Ikwanno, Umuahia North, Umuahia South Federal Constituency ní ìpínlẹ̀ Abia ní ìgbìyànjú gómìnà àti àwọn tí ọ̀rọ̀ kàn láti mú àlàáfíà jọba tí ń so èso rere bọ̀ kí ìgbésẹ̀ gómìnà àìpẹ́ yìí tó fẹ́ da gbogbo rẹ̀ rú. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ wípé bí ìjọba àpapọ̀ ṣe ń tẹ̀síwájú àti máa fi adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu sí àhámọ́ yóò máa bu epo sí iná rògbòdìyàn ní ẹkùn gúúsù ìlà-oòrùn. Nínú àtẹ̀jáde òní ní ìlú Àbújá ni aṣòfin ti ní ìgbésẹ̀ Soludo ti da àlàáfíà tó ṣẹ̀ṣẹ̀ ń padà sílùú láàmú. Ó ní láti ọdún mẹ́ta sẹ́yìn ní ọ̀pọ̀ ọjà, ilé ìtajà ńlá àti àwọn ilé ìtajà ìgbàlódé mìíràn ní ẹkùn gúúsù ti ń padà sídi àtijọ́ bí wọ́n ti ń ṣiṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn. Ó ṣe àríyànjiyàn wípé bí ó tilẹ̀ jẹ́ wípé rere ni gómìnà ń rò láti fòpin sí àṣẹ kónílé-ó-gbélé, ọ̀nà tí ó gbé gbà kù díẹ̀ káàtó. Agwuocha tẹnumọ́ wípé ìjọba ìpínlẹ̀ kò ní àṣẹ àti kànńpá fún oníṣòwò aládàáni láti ṣí ọjà tàbí láti má ṣí ọjà. Gómìnà Soludo kò lè fi tipátipá mú àwọn oníṣòwò aládàáni láti tilẹ̀kùn ọjà tàbí ṣí ilẹ̀kùn ọjà wọn. Ó ní gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, òun ní ojúṣe àti tọpasẹ̀ ọ̀nà tí ó dára fún òmìnira ìdájọ́ òdodo pẹ̀lú ọgbọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Reno Omokri ti ké sí olùdíje du ipò ààrẹ Peter Obi wípé ibi ó hámàlà dé ni kí ó jó dé kí ó dẹ́kun ẹnu àbùkù rẹ̀ mọ́ sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Omokri ní kí Obi wá nǹkan ṣe kí ó yéé fi gbogbo ìgbà retí ìròyìn aburú láti fèsì lé lórí ní Nàìjíríà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amúnáwá orílẹ̀-èdè National Grid tí ó dẹnu kọlẹ̀ láìpẹ́ yìí ni Obi fèsì wípé kí Tinubu dúró sí Nàìjíríà láti yanjú àwọn ìpèníjà tí orílẹ̀-èdè ń kojú yálà tí ó fi ń lọ káàkiri ilẹ̀ òkèèrè. Ṣùgbọ́n Omokri ṣe ìrántí bí ilẹ̀ United States náà ṣe ní ìpèníjà iná mọ̀nàmọ́ná.
tí ó yọrí sí òkùnkùn birimùbirimù tí 55 mílíọ̀nù ènìyàn ò fi ríná lò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni ọmọkùnrin kọ sí wípé bí ẹ ṣe ń ka àtẹ̀jáde yìí, ilẹ̀ United States ti wà nínú òkùnkùn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ bí ẹ̀rọ amúná wọn ṣe ti fẹ́ẹ̀ dẹnukọlẹ̀ tán. Ọmọkùnrin ní kò sí ibi tí wọn ò ti ń kẹ́dìyàlẹ̀, kò sí orílẹ̀-èdè tí kì í ní ìpèníjà iná mọ̀nàmọ́ná. Nàìjíríà nìkan kọ́ ló ń kojú ìṣòro, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Peter Obi tí ó parọ́ nínú ọdún tí ó kọjá wípé ilẹ̀ Tanzania ti yanjú ìṣòro iná mọ̀nàmọ́ná wọn, wípé kí Nàìjíríà kẹ́kọ̀ọ́ lára wọn tún ti ń gbé ìṣe rẹ̀ bọ̀ pẹ̀lú bí ó ti ń ba Nàìjíríà jẹ́ lórí ẹ̀rọ amúnáwá tó dẹnukọlẹ̀. Ọmọkùnrin ní bí Peter Obi bá ní ojútùú sí gbogbo ìṣòro, èéṣe tí kò fi kọ́ ilé ẹ̀rọ amúnáwá ní ìpínlẹ̀ Anambra nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà fún ọdún 8 gẹ́gẹ́ bí Tinubu ti ṣe ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà AGN ti ṣíṣọ lójú Junior Pope Nollywood City ní ìpínlẹ̀ Enugu pẹ̀lú àádóje púlọ̀tù ilẹ̀ láti fi sọ orúkọ olóògbé òṣèré John Paul Odonwodo tí gbogbo ènìyàn mọ̀ sí Junior Pope di mánigbàgbé. Bákan náà ni AGN ya púlọ̀tù ilẹ̀ kọ̀ọ̀kan fún àwọn ọmọkùnrin rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí Junior Pope fi sílẹ̀ fún ìgbìyànjú bàbá wọn sí ìdàgbàsókè AGN àti ẹ̀ka eré lápapọ̀. Junior Pope pàdánù ẹ̀mí rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2024 pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ 4 lẹ́yìn tí ọkọ̀ ojú omi tí wọ́n wọ̀ lọ ya eré dojúdé sí inú odò Annam. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Enugu, ààrẹ gbogbogbò AGN Emeka Rollas Ejezie ṣe àpèjúwe ètò yìí ní èyí tí ó fìtàn balẹ̀ àti ìbẹ̀rẹ̀ ohun rere tí yóò wà fún ọjọ́ pípẹ́. Ó ní ó jẹ́ iṣẹ́ àkànṣe tí wọ́n yà sọ́tọ̀ fún ìrántí olóògbé Junior Pope, ọ̀gbẹ́ni tí ìgbé ayé rẹ̀ kún fún àwòkọ́ṣe, àṣeyọrí àti ìfẹ́ tó jinlẹ̀ fún ẹ̀ka eré. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó tètè fi wá sílẹ̀, ẹ̀mí rẹ̀ yóò tẹ̀síwájú àti máa jẹ́ ìwúrí láti ṣe iṣẹ́ àṣelẹ̀ lẹ́yìn tí a bá lọ tán. Ààrẹ AGN ṣàlàyé wípé èyí jẹ́ ìfúrúgbìn tí yóò di ńlá, àǹfààní àti ìṣọ̀kan. Èyí túmọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ yóò ní ilé ní ìpínlẹ̀ Enugu. Ó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Enugu fún ìfẹ́ tí ó ní sí ẹ̀ka eré Nàìjíríà gẹ́gẹ́ bí òpómúléró fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìrónilágbára àwọn ọ̀dọ́. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn Cool Brains Real Estate àti àwọn olùgbé Akonike fún ìfọkàntán àti ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.